We present the selfish rebel. Eyamono mado buko when Chief Doctor Ofua. Mewonogbo makwo rori asa iri gepepe ni meri oworiwo. Ayidie rowo bo. Ujori menu. Die worwe. Egbe kwolole karuwa. Mama ikwo urobo ke tanozigi fowe nekheri. Eto taru robo rowa ke wodovu ovu ani mizigi no. Oyena dabobo. Ototaru robo lo dovu le sagbona owuruo egbere tota. Etotaru robo le wosho merara uri etota komuwe ka ejebe ni biruwe bwenri. Ejola jenojuwu koje han apo boke ran ko riri kre. Totaru robo rifevu agujari yesi. Totaru robo rifevu agujari yesi. Lewo bugolologu atotalo kule boya ye gbogapo abagujari menu lawon lo fele buge ibralo keribo labo ekara buge upe wamlasa yoyo Onuwoma. These are the voices of Chief Doctor Special Offer and his Coca-Cola, the jungle professor, Onekiri Semeti, the Onojawetar of Robo Orator, with my rare and enviable gift of God from heaven above and the pattern of ancient Greek orators. I am out as occasion warrants to treat any carefully selected topic in the interest of Urobo people and my interested non-Urobo speaking people. Coca-Cola dasune ugele. Coca-Cola dasune une na dadio kalune alabara ye folo anaya swa. Coca-Cola dasune une na dadio kalune alabara ye folo. Reported the Holy Scripture. Okwavoka ni Jesus Braba egbo weku wokiri wokokeri Kidi arowo ni pa eke 70 times 7. Omewo mefose megba otu Ko imoge no fu parobo Ejo damera wojuwo Aje no boy raba Se agbari o Ewekwe Omo teteri bi dijigere ke Ijigere na ko yo yono Bebe ko yo wi oje Na ye mlo ko wa ko khori dijigere Hey Ese ogene wo kebe Meda kebe Keti meda kariya kikwa Ko ena ro wari emu Atotabona ikwibuge Okole sopwane Aye na meloria beluru eroye me potona ikurobo ebera ma merrame ode diviasa no merre arie be na le dorero
yóò dènà òmàkówó rẹ̀ lóbi kọ́yù rògbò wọ́tà dání ìrànwẹ́ lórí ẹ̀bìrú rù ẹ̀ ọ̀yọ̀ rù ẹ̀ ká parí ẹ̀ kó. Ifá bọ̀rọ̀ gógó ní dèédà ọjà múná bọ̀rẹ̀ wọ̀ bẹ̀ kó tọkọ̀yọ̀ kàrọ̀ wọ̀ bẹ̀. Bèbí bọ̀rọ̀ mi gbẹ̀yìn ó dé bọ̀rẹ̀ ẹ̀rọ màá wò bí ó ọ̀rọ̀ màá bọ̀rẹ̀. Èbóròbórì rẹ̀ yẹ̀ mí mẹ̀wẹ̀ ló bí bọ̀rọ̀ kí mi sojú ná. Òkúrò jẹyọ ní kúkú yẹn kẹ̀lé ó dẹ̀sẹ̀ bòkè ọkọ̀ jákan ó kìlú yọ̀nà rí ọ. The devilish man who stays closer to the church will never be a church goer. Rather, he takes the church premises as a war zone. Ọ̀gẹ̀dẹ̀ mọ̀kúrà kọ̀. Ọkọ̀ kú wèmí ẹ̀pẹ̀ ọkọ̀ kákọ̀. Ọ̀gẹ̀dẹ̀ mọ̀kúrà kọ̀. Ọ̀dàrà kú wèmí lẹ́pẹ̀. Ọ̀bàrà lọ́kúrà kọ̀. Ọ̀yà mi lè wó kí ẹ pẹ́. Ìlòrò màrà kọ̀. Ọ̀yẹ̀ náà kọ̀ kú kórè pẹ́. Ṣé dada bírí ẹ ló máa? Ọ̀yẹ̀ náà ké pọ̀ bìrì pẹ́. Ṣé kúrò màrà kọ̀? Ọ̀yẹ̀ ní kí wo wúwe mi. Nàrà ọ̀gá lórí ayé. Ọ̀nà ọ̀gá lórí jẹ́gẹ́ wà pọ̀. In my previous record, I told the world that we are aware vain pride gives birth to rebellion. Our Lord Jesus selected 12 disciples and had one Judas. If among robo orators, we just have one Judas, it is my credited glory that I have some similarity in the historical events of our Lord Jesus Christ. Today the saying remains, for every 12 there must be a Judas. To defend the territorial integrity of robo orators is a task that must be done. Madam Lokola Kujigere, Yonne Pere Petro, Yaki Kwori Kumoto Lijiro, Wana Berero, Agwan Wemi Kwori Yomi Notore. Ọlọ́kọ́bá ń ṣe wọ́tọ̀ gẹ̀dùnmé, ayé ìkàdí ẹjọ́ bí wọ́n gùn bí ikuru. Ọ̀gàdì ẹ̀sùn sọ́gbọ́ èké wọ́n tọ̀ rí fẹ́rọ màrà ìrajà bọ̀bí ọkọ̀ sí orí mi. Kéjì ayé ìkàdí ọkọ̀kọ́ ló kọ́ àjọ bí yóò ṣe ikuru ọ̀kùnkàkùnkà. Tìfọ́ mẹ́gàbà. Tìbọ̀ mẹ́gàbà. Àtàrà ọ̀gá náà mẹ́gàbà. Ògùnpẹ̀ múnà yìí rẹ̀. Ọ̀gá náà kéré dẹ́kẹ́. Ọmọ rẹ̀ bí dé fèfè. Ìgbìgbẹ́ kọ́ ìyọ̀dé. Ọmọ rẹ̀ gbọ́dọ̀ tọ́ mi. Ọmọ kọ́kọ́ sẹ́bọ̀nì. Ẹ̀dẹ́rù mẹ́mú lérí. Ẹ̀dá inú wúrà pọ̀. Nàrà ọ̀gá lórí ayé. Ọ̀nà ọ̀gá lórí jẹ́gẹ́ wà pọ̀. I greet the accredited robo orators zonal representative, Lagos State, Mr. Godpower Efiagwaire of Sika Nigeria Limited, the Akwareki of robo orators based in Lagos. Pastor, the barrister GM Dubin Najedo Chambers, ex-chairman Ope and Sapele local government respectively. Chief Ogene, ex-chairman Sapele, the council there. Barrister E.O. Okirikpo, Ororo Chambers, Sapele. Asar Ogene Rute, Owotu, Igbori, Bikwi-Gege, Ukwi-Kwore di Tunu Jiro Raiva Pekpebie, Kidi Mokara, Konye Soro Agbara Wodi Adiaba, Muna, Iri Varona Kiyi Cheke Shigwe, Kai Gregete Barogene, O Manomoko, Imone Utro. Hey! Iwoke Nana Yeri Bwine, Biye Tota, Chief Janere, Professor Aja, Okoro Wawoke Tota, Ẹ̀dà bíbú ní kíkí wúgẹ́lẹ̀ ọ̀bámárì ẹ̀fọ́. Èkì ẹ̀rọ rà máa bá ẹgbẹ́ jìkìtì òtí. Àwọn bàbá máa pẹ̀ wọ́n mẹ́jọ.
Sherina Ukute, the moral vocalist, a Giddy Voice, the current singer, Sir Willie, the bubble musician, Chief Okperi, Robobaro Fagbaro, Eutano Sonove, hey, Ijolo, Ejolugere, hey, Olone Kunedi, the financial secretary, Omabane, the provost Masha, expensive Okpowe, the dynamic, hey, Asaro no nabare, Ade. Asaro no nabare, Asaro gane ro naba. Avanara mapa, Oro na fe furaye. Bele bi adafe. Ejaya mi awa jiriaga. Irami lo bi fere. Ora buka ke mama. Naraga no di Ayo, naraga no di jeje wapa. Hey, ọ̀pá kúrẹ́ kúrú tòwé, ìwọ sì wọ̀ kàóró. Òkúrò pòpọ̀ kàóró, ọ̀kàóró ṣètè. Mẹ́rin ẹni rẹ̀, ọ̀kàóró dètè. Ìmọ̀nàṣà fọ̀kẹ́. Mẹ́rin ẹni rẹ̀. Hey, òbó tọrọ wọ dárò kúrú fowó yé miamiọ́. Hey, wúlò bọ̀. Òkúrẹ́ ajé amẹ́nà sí òrùrù. Ọgbàrá tó ọfà fi yọ. Lọ́mìnà sàdésù. Ọ̀nyàrá ọbẹ̀rù fún èmúlòbòrò. Ibi ẹ̀rọ ẹ̀ bá mi yọ. Mẹ̀wọ́n sẹ ẹ́ tó ta. Òkòrè mẹ́kwárè kọ́yé wo bùkúwé. Máníjú wo gúrúbì òdì. Ẹ̀wọ̀n amẹ́kẹ́ òwò rẹ̀. Ẹ̀jọ̀ kọ́ yí sojú wí òwẹ́. Yọ̀ọ́kẹ́ nẹ́bùrúkú jẹ ìwọ́ bàrà. Àṣàrẹ́ gbádìá. Pétí ìgbónú rẹ̀ kìdí èkó. Ọjà. Èfúrẹ́ àgọ́ àrùn tọrú kòkó dìá. Kọ́yé wọ́dà tètà. Òbúrúgbó ebúblò wọ́rànà. Màá rà fàbíyọ̀. Mẹ́ni ẹ̀rẹ́rẹ́. Ènìyàn wà ní òbúdíè. Kòkàkòkà. Èyí dá wárí wò búyé. Onídọ́ra ló fún kóyé. Ìbẹ̀rẹ̀ wò kí kò dẹ̀. Èfúrá dá yọ lérẹ̀. Ọ̀kọ́ ló tún mú nílẹ̀. Èfúrú wé yọ lérẹ̀. Ìpapọ̀ra kò kìkì ní. Ìpapọ̀ra kò wẹ́wẹ́nẹ́. Naraga no di jeje. Naraga no di jeje wapa. I greet her on the big brain, Abraka Kingdom. Shaga, the Basata. Hey, Ojiri, both of Agbo Kingdom. Ojiri Ojukpagwa. Ọ̀fọ̀ Agbárò. Usiri ya wọ́n di ìkùnà. Àìfùkọ́ bòrò àìrà. Òkú ọbọ̀ ní ìrẹ́bẹ̀rẹ̀ sìrì. Òrẹ́bà Sàúdà kàjẹ́. Amakpẹ́ni lè mẹ́yà sọ̀sọ́. Mẹ́dàta. Ọ̀wọ̀kọ̀. Kọ́yẹ̀ wọ́n abọ́ igbe mìíràn ẹ̀nà. Eje nyakubi àná ọ̀wọ̀kọ̀. Wọ́n ata n'ewe tábò. Shakespeare kan yóò yí bóyá ká àtúntà. Ìdí ẹ̀nà ló wẹ̀ tánú nẹ̀nà. Ẹ̀dọ́ kẹ ọ̀bọ̀ ọ̀bù robo wẹ́ bẹ̀rẹ̀ ràrẹ̀ kẹfẹ́ bọ̀bọ̀kọ̀bọ̀kọ̀. Ọ̀bọ̀ bídè rẹ̀ sọ̀sọ̀ ọ̀bọ̀ tuntun rẹ̀ sọ̀sọ̀. Èbúrí PTI conference. Tọ́kẹ́nà. Mọ́dá tètè ìwé. Urobo ni ẹni ní rí mẹ́rin èmùrán yìí. Orí ẹni kùkù. Kọ́ẹ̀nà rárí yìí bìrì gàrí. Òjè kpókòrí òrí yà. Ìbúrárẹ̀ ráwọ̀ bẹ́nu kọ̀kákọ̀ká. Ìmẹ̀rẹ̀ ráwọ̀ bẹ́nu. Ìwọ́pọ̀lẹ̀ wà gẹ́rùmá. Gẹ́gẹ́ bẹ́rù kéré náà. Òde yóò yàwó jọríwó. Òpòrò kìdí àpò máa fíà. Òrà ìlú ayé lòlò. Ọ̀dí àmúlòpọ̀ lọ́ṣà wálé. Kúkú jẹ́ fàṣílẹ̀. Naraga no di jeje. Naraga no di jeje wapa. Ọwọ́ àìsàlódì ọ̀rọ̀ jẹ́ ìrànfọ́pẹ́ on the celebration of his silver jubilee December 97 Ororo the first JP MNCS. Coca-Cola was there for 3 consecutive days and the standard raising role played by 3 of his children. Prince Sunday, Ejiyere managing director, Ejiyere group of companies. Barrister Doris Ejiyere of Itopa Chambers and Prince Eguriase Ejiyere
for spending judiciously to raise the festival to superlative degree. Along with Mrs. Flossie Madifa of Flossie Rentals, Efruwari, a young lady living above average. Chifuname, satellite dealer, Efru, Itazida, Verukeri Moto, Yekavariakoto, Yenokpa, Odara Jaw. Ọwọ́ ẹ̀ka wújẹ́ blọ́wọ́ kẹtọ́ta. Ó jẹ́ ọ̀gbẹ́ni mìíràn ẹ̀sẹ̀ ráyọ̀ àṣà òtù ẹ̀dá tó dà àìwọ́ nísùọ́. Omunu jebi otare. Ajari oboka ikwi moto no bi Yoruba kukubo. Otade nara Karesi Ring Road. Kabite kireshe lomo. Averi ario. Ana eja dumu magada wa bari obura yeroyi. Obura wo botero wa yanro wo fe. Idabara kagba bari wotore. Oga wodo ina. Ayere bo ganyina. Oja na kodo bojo. Ye wode tana. Aye mewo gere wuro botona na weko eniere. Ye meniere. Aya dijere. Kota kan biro ni moto bo wa kwa ekodona. Hey! Eti takena otare roko ejunubia aje niwo ajibu moto fagbara re yen. Hey! Ilolo rawu gege anda sa ogene dia shoyina koka koka. Ilolo rawu gege anda sa ogene dia shoyina. Ko sigibo papa. Ojuri boya wanaga. Ayere mi yara dapwe. Ayere mi yara dapwe. Olókòsíkì ògbọ́kòtè. Ọ̀nàgà lórí jẹjẹ máa bọ̀. Biyeri Chief Lagos Ogun. Federal government approved petroleum dinner based in Okara Ila. Mr. Unuera, the academician. Yìí ni ọ̀bùrọ̀ ní mẹ́wọ̀ para. Chief Ekpetama, ọ̀gọ̀wọ́ Kamari Bilal Hotel Rudu. Ọ̀dàbárí àlọ́. Ee, Ugoro Fọ́pẹ́, àmọ́ ìdèdúwọ̀ ṣì fídíò àpékì, ọ̀bá yẹ̀rọ̀yàn, tí mo lórí àgbà tútù, ọ̀bá yẹ̀rọ̀yẹ̀, ee ọ̀tùkọ̀rú ròbò, kòkákòká ni mi yẹ̀rọ̀ wà méjọ, the great men of ever ready battle. Ee Chief Erawa. Alayaso Makidono, OVU, Iwari. Hey, ede na kona kiri ari eko kako. Ede na kona kiri ari. Yaro boli obie. Ede robie ba. Eti adaje mlobie. Ede da fe bale. Ora pa boli ajelo. Ona da efulota. Owa bega esote. Ona rara tebia. Ugo na iteremie. I salute LJ Oje, the author of a book titled Kokori People, the big brain behind Kokori Ring Road, and chairman, the Font Etiop Local Government Council. Hey, Baba Eje Pawon, Ọ̀pẹ̀lẹ̀ ló fi kákan. Ọ̀pẹ̀lẹ̀ ló fi kákan. Ọgbọ́n ló ṣe gbọ́dúgbò. Ọ̀pẹ̀lẹ̀ ọgbọ́n ló ṣe. Ọ̀gẹ̀dẹ̀ dáhùn fúre. Ọ̀pẹ̀lẹ̀ dábẹ̀rẹ̀ mi. Ọ̀gẹ̀dẹ̀ kọ́ yóò mẹ́ lọ́la. Ìkàkọ́ rí yóò máa. Ọ̀bọ̀rọ̀ ọ̀gẹ̀dẹ̀ yóò lúre. Ọ̀nà ọ̀gẹ̀dẹ̀ lórí jẹjẹ. Ọ̀nà ọ̀gẹ̀dẹ̀ lórí jẹjẹ máa kọ́. Ọba ni wúri lúro borí o. Òwe lúro bó. Ọba jùlọ. Ọba kúrẹ́ ló ra yìí o. Ìgbélé kí o ìbọn gbé.
jogo jogo.